ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. àyìn Ọlọ́run a gbé ògo fún Ọlọ́run. alhamdulillah. a kí ọba náà. alhamdulillahi rabbil alamin. ọba tí ó yọ̀dá ìkòláyé wa di àsìkò yìí ọba náà la dúpẹ́ fún. alhamdulillah. kò ṣe wá ní ẹrú tí ó máa dúpẹ́ kó má ṣe wá ní ẹrú aláìmoore. àmín. gbogbo ìgbà tá a bá ti ń dúpẹ́ oore síwájú Ọlọ́run kó máa ṣe àlékún oore ẹnìkan kan wa. àmín. ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ kọjá ìgẹ̀ tí aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà báwọn ará ilé ànábì báwọn sàbí ẹ̀ àdápadà sí orí ẹ̀ lọ́n sí ní mú tá jẹ lérè. àmín. ní ìhìn ayé ní kọ̀kọ̀ sáré àti ní gbangba kìyàmà. àwa tọrọ fún gbogbo àwọn imam àwọn àfà gbogbo àwọn tí wọ́n fi ìmọ̀ wọn ṣe láǹfààní tí wọ́n ti lọ. Ọlọ́run bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. àmín. Ọlọ́run bá wa gbàbọ̀ wọn. àmín. bàbá wa Imam Mujaddidin Dambara Ọlọ́run má ṣàbá kẹ́ wọn gẹ̀ wọ́n. àmín. bàbá wa dídí gbẹ́jẹ́ kìyàmà àdá fún wọn. bàbá wa wàmàlẹ́ bàbá wa Hajj Mas'ud Àrídòyìn Ọlọ́run ṣàbá kẹwọn gẹ̀wọ́n. àmín. bàbá wa Kọ́mọ̀nkíwú Ọlọ́run màmá wa Jẹjàrí Ajá Fatima Ọlọ́run ṣàbá pàǹpọ̀ kẹ́. àmín. bàbá wa Alhaji Mustapha Gbádàmọ́sí Ayọ̀wọ̀ Ọlọ́run ṣàbá kẹwọn gẹ̀wọ́n. àmín. àfọwọ́ Qamaruddin Hussein Ọlọ́run yọ́nú sí àbọ̀ wọn. àmín. àfọwọ́ Safiyullahi Hamza àfọwọ́ Mufaddal Atiq Abdul Jalil Thabit Ọlọ́run pàǹpọ̀ kẹ́. àwọn tí wọ́n bí wọn ní baba níyà tí wọ́n ti lọ jẹ́ kìyàmọ̀ ọ̀dá fún àmín. ọlá ikú méjì Ọlọ́run àtọrọ fún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bàbá wa Alhaji Zakariya Seifu àríkòsí jẹ́ kìyàmọ̀ ọ̀dá fún wọn. àmín. wọ́n bá kí wọ́n gẹ̀ wọ́n yọ́nú sí ààbọ̀ wọn ọlá àti ìlà gbogbo àwọn ìyá tí wọ́n bá wọn lò tí wọ́n ti lọ lọ́wọ́ mọ́ṣàbá pàápọ̀ kẹ́ síjọ wọn lọ́kàn ọlá àti la ilaha illallah. lẹ́yìn náà àtọrọ fún bàbá wa Imam àgbà Samahatu Sheikh El Imam
Alhaji Hudhaifa Hamza. أطال الله بقاءه وأحاطه الله بحفظه وسلمنا الله جميعا من كيد الماكرين. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ àìtó tó wọn sí máa ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ń fẹ́ wọn máa padà ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ò fẹ́ wọn. Èyí tó ti dá mẹ́jọ ó di ìbàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó Ọlọ́run bá fi sí tó nínú ògbà wọn jọmọdé oríṣi jẹ́ kí àgbàlagbà oríṣi wàhálà wọn lè tí wọ́n kárí jẹ́ ọlọ́mọdé wọn lọ́rẹ̀ jẹ́lbàkà àwọn pọ̀jù tí wọn náà lọ́wọ́ láìpé méjì Ọlọ́run. Àtọrọ fún àwọn dọ́kítọ́rọ̀ wa Alhaji Abdulrahim Shitu Thani Ọlọ́run jàre wọn pẹ́ jàre wọn jìnnà Ọlọ́run pẹ̀lú wọn lálọ́ àti lábọ̀ Ọlọ́run máa yà lára wọn. Àmín. Lé wọn kún lálàáfíà lé wọn kún ní ara líle mọ̀jẹ̀ wọn dùbúlẹ̀ àárẹ̀ ọ̀làtí la ilaha illallah. Àwa tọrọ fún àwọn ọmọ bàbá wa Alhaji Zakariya Seifu Àríkọ́ṣe tí wọ́n gbé ètò yìí kalẹ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Alhaji Abdulrazak Alhaji wa Muhammadu Yakub Alhaji Abdulmujib kárí gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù bẹ́ẹ̀ lọ́kùnrin wọn lóbìnrin wọn ìwọ Ọlọ́run mọ́sàbá wa mójútó wọn. Àmín. Délé wọn orújújọ́ náà wọ́n gbá yìí ọjà táwọn náà fi ń béèrè lọ́dọ̀ Ọlọ́run mọ́sàfilé wọn lọ́wọ́ ọlá la ilaha illallah Ọlọ́run má bọ́lá wọn jẹ́ má dọ́lá wọn rú má sọ wọn dẹni àná ọlá la ilaha illallah ọlá ìjẹ́ kan ṣe Ọlọ́run. Àwa tọrọ sílé iṣẹ́ Sunna TV Yorùbá Ọlọ́run má jẹ́ ó jóná má jẹ́ ó bàjẹ́ ọlá la ilaha gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ Ọlọ́run ọkùnrin wọn obìnrin wọn jẹ́lẹ̀ tí wọn náà rójú jọ́nà wọn gbáyé Ọlọ́run bù wọn láṣìírí Ọlọ́run má hàn lé mọ́mọ́ dáadáa wọn ọlá la ilaha illallah. Àwa tọrọ bẹ́ẹ̀ kárí gbogbo àwọn àfáà tí wọ́n ń kọjá láàyè yìí àtàwọn imam Ọlọ́run mọ́sá file kó aláyà balẹ̀ àmín fún àgbọ́yé fáwọn òdodo Ọlọ́run mọ́sá ìyọ̀dẹ̀ fún kó wá ohun tí ń jẹ́ dùnú kó wá Ọlọ́run mọ́ gbé oòrùn sí ọlá la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim. àwa náà Ọlọ́run májá tẹnugbọ́ lọ bí ọwọ́ májá tọ́jú ayé mọ́lẹ̀ ẹ̀gbọ́n ayé májá ogun wa tètè ayé májá òjẹ́ wa ọ̀dọ̀ ayé májá ògbé wa lọ ẹni títí ẹ ti bàjẹ́ tí wọ́n yàn kúnra Ọlọ́run májá òkúnra ẹni tí ẹ ti jábọ́ fún iná ọgá ti wá àgbọ́yé fáàmù òdodo Ọlọ́run yọ̀dẹ̀ fáwà náà ìmọ̀ àmàlólé tí ń lò fara lé tí ń lò fara àdúgbò tí ń gbé ìsìlámù ga Ọlọ́run yọ̀dẹ̀ fáwà náà kó wa máa ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ Ọlọ́run májà dọ́ra lójú aláìpín méjì Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́ aláwòrán bí ń bẹ́ẹ̀ lẹ́yìn àmúgarísùn Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́ Allahu Rabbin bẹ́ẹ̀ lẹ́yìn àmúgarísùn Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí Allahu Rabbin bẹ́ẹ̀ lẹ́yìn oníwà tútù Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí Allahu Rabbin bẹ́ẹ̀ lẹ́yìn oníwà tútù Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírírí. Akí Ọlọ́run Allah ọba tó yọ̀dá ikú láyé wa lásìkò yìí náà la dúpẹ́ fún èyí tí ó máa jọrọ̀ àánú àsìkò ọ̀wẹ̀ òun náà ni qissatu Qarun wa sakratul mal. Ehun tá a fẹ́ yanjú náà ni ìtàn arákùnrin tọ́lọ́hun mú wá nínú Qur'an náà ni Qaruna àti ìhúnhùnra owó gúngun ni tí owó máa ń gun ni nígbàtà bá ní torí ẹni tí ó bá lówó lọ́wọ́ àwọn Yorùbá ní yọ́ ma ìyàwó oníwàlò àmọ́ níjọ́ tó bá dọ́wọ́ ẹ̀ ìwà tí ẹ̀ náà pàápàá yọ́ bẹ̀rẹ̀ sí yọ jáde kẹwàá rí ìtàn tọ́lọ́run ọba tó mú wánú Al-Qur'ani ọ̀rọ̀ yìí àwọn àfáà jẹ́ ká mọ̀ pé inna fi hadithil ghabirin ibratan lil mu'tabirin wọ́n ní nínú ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti kọjá
ariwo iye ń bẹ ń bẹ للمعتبرين ẹ̀kọ́ ń bẹ ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ ronú وموعظة بالغة لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. jàmáà ariwo iye wáàsí tó yanjú wáàsí tó tóbi ń bẹ ń bẹ fẹ́ni tó bá ní ọkàn táà fi ń ronú àbí ó lé táà fi ń gbọ́rọ̀ ẹ̀rí báyìí tó sùn náà sì jẹni tí ń fojú rí tí ń gẹ́ láàrin gbogbo àwọn tọ́lọ́wọ́ bá dà. لأنه حديث يسوق الذكرى. jàmáà àwọn ọ̀rọ̀ ìtàn tí Al-Qur'ani mú wáyìí a máa wọ́ ni lọ bí ká máa rántí báwo láti ìsàyè báwo láti bẹ̀rù Ọlọ́run báwo láti ويكشف النهاية والعقبى. bákan náà ó sì ń jẹ́ ká mọ títán àti àtúbọ̀tán tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá hùwà pánlé àbẹ́ni tó ṣe é dá sọ́lọ́run. ليكون درسا لمن خلف في سلوك درب من سلف أو في عدم سلوكه. bákan náà yóò máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ẹni tí wọ́n wá lẹ́yìn àwọn ẹni rere àwọn ẹni tí wọ́n wá lẹ́yìn àwọn tí wọ́n ṣe é tó dáa tí wọ́n já sí pé a tún máa tara bẹ̀ kẹ́kọ̀ọ́ láti mọ àwọn tó kọjá tí wọ́n kò wá re àtàwọn tí wọ́n kọjá tó já sí pé wọ́n kò wá bú tó já sí pé àtúbọ̀tán wọn ọ̀dá ìsọ̀kalẹ̀ wọn ọ̀dá ń tọ́gbẹ̀yìn ọ̀ràn wọn ọ̀dá. وفيها نموذج للغني البطر. jàmáà inú ìtàn Kárúnà yìí a rí ń bẹ̀ yín pé àpèjúwe tọ́yànjú ń bẹ̀ ń bẹ̀ táà fi kẹ́kọ̀ọ́ láàrin ẹni àgùn lọ́rọ̀ tọ́kẹ̀yìn sọ́lọ́hun ẹni tó lówó tó lọ́rọ̀ tọ́já sí pé ó ti jẹ ìyàrí ó ti fàsìkò kan mọ́ ní rí kọ́lọ́hun tó wá ní ìwọ náà wá ní غرق في النعمة وسكر فيها. ọwá kẹ́yìn sódodo ó kẹ́yìn sọ́rọ̀ Ọlọ́run ó kẹ́yìn sí gbogbo tọ́lọ́hun ọba ṣe tọ́ dáa. الله الذي غرق في النعمة وسكر فيها. ẹni tó ṣe pé ó múkùn sínú ìdẹ̀ra Ọlọ́run ó múkùn sínú ìdẹ̀ra Ọlọ́run ó sì húnhúnra bí ẹni tó ti ń pa nínú ìkẹ́ Ọlọ́run tó bá nawọ́ sọ́tún nǹkan ìkẹ́ Ọlọ́run tó bá nawọ́ sósì nǹkan ìkẹ́ Ọlọ́run bó tẹ́wọ́ síwájú nǹkan ìkẹ́ Ọlọ́run bó tẹ́wọ́ sẹ́yìn náà gbogbo ń tọrọ gíríkà ní ìkẹ́ Ọlọ́run fi ń bá a lò. ونسي المنعم عليه بها. ونسي المنعم عليه بها àmọ́ wá gbàgbé ọba tó bùn ún al-mun'im ọba tó fi dẹ̀ra nìkẹ́ ọba tó ní kó máa jí kó máa kan owó ọba tó ní kó máa jí kó máa kan ọlá ọba tó ní kó máa jí kó máa kan kẹ́ ọwọ́ àgbàgbé ẹ̀yán ọwọ́ à ń ṣayé bí ipò nìkan lòun ní. وفيها تخريج للحديث عن تشوف الناس واستشرافهم nínú ìtàn Kárúnà tá a fẹ́ kọ́ yìí nínú ìtàn Kárúnà tá a fẹ́ kọ́kọ́ yìí á rìnrìn àjò lọ síbi ìwòye àwọn èèyàn sówó ojú wo làwọn èèyàn fi ń wo owó jẹ̀mọ́ nínú sáà tá a wà yìí ojú táwọn èèyàn fi ń wo owó ọmọ gbọ́ lẹ́yìn owó ni lẹ́yìn owó ni lọ́dọ̀ ẹlòmíì owó tá a wí ọjọ́ Ọlọ́run ọba tó dá owó pàápàá lọ wọ́n ní tí ọba fẹ́ bá wọn sọ̀rọ̀ tí ọba ti yọ sọ̀rọ̀ owó kó ẹlòmíì bọ́ ọba ní ọ̀bẹ̀rù Ọlọ́run tó ní ìbẹ̀rù Ọlọ́run lọ sí mọ́sálásí ọ̀rọ̀ owó là ń sọ bí wọ́n tún ya owó lára Ọlọ́run lẹ́yìn owó ni ojú táwọn èèyàn fi ń wo owó àti fífẹ́ táwọn èèyàn fẹ́ owó bẹ́ẹ̀ lọ́lọ́run sì dá owó ni pé ojú ìrí kó wo bomi àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà báwọn èèyàn ti ń ṣe àti báwọn èèyàn ti ń sáré káwọn ní. وفيها ترويج للحديث عن تشوف الناس واستشرافهم إلى النعمة التي يغفل بها قارون. báwọn èèyàn ti ń wo owó a rìnrìn àjò lọ síbi ọ̀rọ̀ nípa bí báwọn èèyàn ti ń wo owó àti ìlòsí wọn nípa owó tí látara ìdẹ̀ra tí Kárúnà tó lò tóun náà gbádùn rẹ̀. ثم العظة ببيان الخاتمة السيئة للمغرور. àwọn akan wá sí nípa àlàyé àtúbọ̀tán bú tọ́gbẹ̀yìn ọ̀rọ̀ Kárúnà tọ́gbẹ̀yìn ẹ̀ nígbà tí ó ṣe tọ́lọ́run nígbà tó dé. àtúbọ̀tán bú tọ́gbẹ̀yìn ẹ̀ tí ò ṣe tọ́lọ́run nígbà tí owó dé níbi kọ́ gba ìtànjẹ níbi tí ń lo ìkẹ́ Ọlọ́run
níbi tí ń lo ìdẹ̀ra ọlọ́run tí ò fọ́lọ́run lẹ́tọ̀ọ́ ẹ̀ àtúbọ̀tán bó tó gbẹ̀yìn ẹ̀ torí bọ́ ọba lágbára léni ó lè lágbára títí lọ bọ́ ọba ní ìkẹ́ léni bí ìkẹ́ náà bá dalẹ̀ mọ̀ pé ìjọ kan ó fi ìkẹ́ náà lẹ̀ Allahu Akbar. ó jáde láyé ǹjẹ́ nìyẹn ló fi já sí pé ọlọ́run fẹ́ kí a ronú látara báwo ni Kárúnà náà ti ṣẹ̀mí àwọn àfóntírasì ní fíìsáàgì bí nílẹ̀ awwalina minal quruni lana basair ó ní nílọ táwọn èèyàn ń lọ tí wọ́n ń kó láyé àwọn ẹni tó lówó ń lọ ẹni tí ò ní náà ń lọ ẹni tó dàgbà ń lọ ẹni tí ò dàgbà náà ń lọ ọkùnrin ń lọ obìnrin ń lọ lana basair àríwòye ń bẹ́ẹ̀ Allah. àríkọ́gbọ́n ń bẹ́ẹ̀ ara àwọn èèyàn tí wọ́n máa ya àríkọ́gbọ́n nínú ayé gẹ́bí ti Kárúnà yìí a sì àwọn èèyàn tí wọ́n máa já àríkọ́ṣe dáadáa a máa wò wọ́n pẹ̀lú èyí ó ṣe é kọ́ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ayé ìdí nìyẹn tó já sí pé tá a bá wo ìtàn Kárúnà nígbà tí àwọn àfáà sọ̀rọ̀ fún wa wọ́n ní ìtàn Kárúnà bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Kárúnà tó jẹ́ arákùnrin kan tó gba ìtànjẹ ọgbà ìtànjẹ bá a ti mọ owó sí lára olówó ṣètẹ̀ rí gbogbo ẹni tí bá ń jẹ́ president àwọn tó fẹ́ràn president ọwọ́ méjì fẹ́yàn kan ẹ̀rí báyìí tí wọ́n fẹ́ràn ẹni wọ́n á tètè máa gba ìtànjẹ kódà níbòmíì bẹ́ẹ̀ ọlọ́run ọba ṣe olówó lẹ́ni tọ́lọ́run fẹ́ lò tí ọba ṣe ọlọ́lá lẹ́ni tọ́lọ́run fẹ́ lò kò yá kó tó gba ìmọ̀ràn òun ní máa ń gbọ́n jù olówó ẹni tó ní owó tó ní ọlá tó yẹ pé tí ìṣọ̀lẹ̀ tọ́lọ́run fẹ́ lò òun ní ọgbọ́n jù òun ní ọmọ jù òun ní olóye jù òun ní ọmọ nǹkan ṣe jù gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ni tí wọ́n bá ń sọ fún pé president èyí tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe èyí kò sọ́nà mẹ́ yóò ní ẹ̀rí náà tó mi ibi tí mo ríran dé èmi fọ́ra ṣe gan ni amórin ni àjò mórin ilẹ̀ àwọn ni wọ́n mọ̀ ń gbọ́ jù ìtàn Kárúnà bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésí ayé Kárúnà pẹ̀lú arákùnrin kan tí ń jẹ́ Kárúnà tó gba ìtànjẹ wa yantasibu ila qawmi Musa wọ́n fi tì sínú ìjọ ànábì Musa ẹ̀rí kọ́dà nu ara alẹ́ ànábì Musa ní bẹ́ẹ̀ ń gbàtà àfáà ti ṣe lálàyé fún wa ẹ̀rí wa bayani ma'siyatihil kubra bayna qawmihi jàmá àti àlàyé nípa iṣẹ́ ọlọ́run ọba rẹ̀ tó tóbi ìwà iṣẹ́ rẹ̀ tó kù láàrin àwọn ìjọ rẹ̀. wa qiyami ba'din nasihina minhum binusihi. jàmá ìgbà tó bẹ̀rẹ̀ wàhálà yìí tó bẹ̀rẹ̀ ìdààmú yìí tó bẹ̀rẹ̀ fìtínà yìí ìtàn yìí tún fẹ́ ṣe lálàyé fún wa pé ńgbà tó bẹ̀rẹ̀ wàhálà yìí ìdìde àwọn apá kan nínú àwọn èèyàn tí wọ́n já àwọn ìtọ́gbọ́n tí wọ́n já àwọn tó mòye tí wọ́n já àwọn tó ní làákàyè tí wọ́n fi ń pè é ṣàkíyèsí pé lágbájá Kárúnà ṣe gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ bó o ti fẹ́ ṣe yìí kódà bó o ti fẹ́ rìn kódà ìwà tó fẹ́ wù yìí ọmọlúwàbí ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ ọba nìyí tí wọ́n fi ń pè é ṣàkíyèsí tí wọ́n fi sọ pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. la'allahu ya'udu an ghayyihi wa baghyihi ba'da an tamisalla sharru wal baqru matan haqiqa. ó ṣeé ṣe látara ìkìlọ̀ ni kókó nínú tó mú kù sí lókùn kókó nínú tí ó mú kù sí lẹ́nu ayín mọ̀kànmọ̀kàn ìwà tó fẹ́ hù torí kóhun rí rẹ̀ kóhun ti lówó kóhun rí rẹ̀ bóhun ti lọ́lá wọ́n sì ní ìgbàláyé wọ́n ní ìgbàláyé bí bàbá súnkàn wọ́n mọ̀ ya mi ìgbàláyé bí bàbá súnkàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòrọ láńṣí lọ ní ilé ẹni ìgbàláyé bí bàbá súnkàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tòrọ láńṣí lọ ní ilé ẹni bàbá wò ìgbà ti súnkàn mí ìgbàláyé o lè dágbà dúró sáà ó lò sáà ti yẹ́ mẹ́ yóò tún kẹ lómi. Allah. àwọn èèyàn wọ́n kì í nílọ wọ́n sọ ń gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ l'Al-Qur'ani mi sọ fún wa pé a'udhu billahi minash shaytanir rajim inna Qaruna kana min qawmi Musa
فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. أراني كاري قارون كان من قوم موسى inú ìjọ Mùsá ní ń bẹ. فبغى عليهم inú ìjọ Mùsá ní ń bẹ. ó wá gbárùngbọ̀n lé wọn lérí. ó hùwà òbílẹ̀jẹ́. ó hùwà ọ̀dàlẹ̀. ó hùwà táǹkù lé wọn lérí. من الكنوز. ẹ̀sìn wá wò pàtọ́lọ́hun tó fẹ́ sọ níwà àtẹ̀yìnà wà wọ́ ọlọ́run abùn. من الكنوز. nínú pẹ̀pẹ̀ ọ̀rọ̀ tá a máa ń lò láyé tá a fi من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة. níbi tọ́lọ́hun ṣàpèjúwe owó tọ́lọ́hun bu Kárúnà dé ó ní abùn nínú pẹ̀pẹ̀ ọ̀rọ̀ dépò pé owó kọ́kọ́rọ́ owó ilé Kárúnà. Allahu akbar. لتنوء بالعصبة. kọ́kọ́rọ́ owó ilé Kárúnà wúwo débi pé àwọn ìjọ èèyàn ní ń gbé àwọn ọkùnrin gbági àwọn Sàmọ́nsángúdù àwọn ni wọ́n ń gbé àwọn àbá tó wádìí ọ̀rọ̀ lọ bíi pé kọ́kọ́rọ́ owó ilé Kárúnà wọn ọ̀rọ̀ látara irin àtàrà awọ ni. Allah. àtàrà awọ báwo ló ṣe wá wúwo tó já sí pé àjọ àwọn èèyàn ní ń gbé ní tún máa ń mú wọn. إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. sọ́dọ̀ àwọn tí ń kó kọ́kọ́rọ́ yìí kì í ṣe èèyàn méjì ó ti bẹ̀rẹ̀ lérí mẹ́ta lọ bí èèyàn mẹ́sàn-án mẹ́wàá. قال له قومه لا تفرح. nígbà tí àwọn àrí bẹ́ẹ̀ tí ń hùwà pé táǹkù kò sẹ́ni tí ó mú mi kò sẹ́ni tó lè bá mi sọ kò sẹ́ni tó lè rí mi. àwọn ìjọ rẹ̀ wá pè ó ti bẹ̀rẹ̀ lérí Ànábì Mùsá alayhi salam wọ́n pè wọ́n ní la tafrah ìwọ Kárúnà má yáyọ̀ pọ̀rọ̀. Inna Allaha la yuhibbul farihin. má yáyọ̀ pọ̀rọ̀ o tọrọ Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ń ya ayọ̀ pọ̀rọ̀ eléyìí náà jẹ́kọ̀ọ́ fún gbogbo ìwọ tó bá lówó Allah ìwọ tó bá lọ́lá ìwọ tó Ọlọ́run bá pè ẹ́ sọ̀rọ̀ ìwọ tọ́lọ́hun tó bá ní díẹ̀ nínú ìkẹ́ mi mo gbèlè ẹ lọ́wọ́ látàfúrá má yáyọ̀ pọ̀rọ̀ má ṣayé má lu ayé bí kò ní kò mẹ́. tọ́rọ Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí máa ń yáyọ̀ pọ̀ ayọ̀pọ̀rọ̀ ni kò rọ́rọ̀ Ọlọ́run. ayọ̀pọ̀rọ̀ ni kò rọ́rọ̀ Ọlọ́run kọ́ máa tójú ọ̀rọ̀ Ọlọ́run mọ́lẹ̀ kọ́ máa tòfin Ọlọ́run ọba mọ́lẹ̀ kọ́ ọmọ tòfin ẹ̀dẹ́ èèyàn kọ́ ọmọ tayé lójúmọ́lẹ̀ pé kí lẹ́ṣe ohun tó bá ṣe tilẹ̀ lóògbé. eléyìí fi hàn wáyé pé wọ́n pe Kárúnà sí àkíyèsí wọ́n dá a padà àmọ́jẹ̀mọ́ ẹja lọ mọ̀ pé innal mala hibatun minallahi ta'ala owó ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run. yabsutuhu ala man yasha. Ọlọ́run a máa tẹ́pẹ̀rẹ̀ ẹ̀fẹ́ tó bá fẹ́. wa yaqdiruhu ala man yasha. a sì ká kò fẹ́ ni tó bá wù. wa kullu dhalika bi ilmi wa hikmatil alim. ọtẹ fẹ́ nìkan ọtẹ owó fẹ́ nìkan yìí ni pé ọkọ̀ azìkítẹ́ nìkan owó náà ò ní ṣirò ọwọ́ aká kò fẹ́ nìkan kò rí náà tààrọ̀ bátọ̀ sáà kullu dhalika bi ilmi wa hikmatil alim nínú òye Ọlọ́run ni kò sẹ́ni tó máa fọ́ Ọlọ́run. qala ta'ala. má wàá lọ jókòó ń bì kankan sọ pé èé ṣe tí lágbájá lówó èé ṣe tí tàmọ̀dù òní lọ́lọ́run fi ń sọ fún wa pé èmi Ọlọ́run ni mò ń tẹ áàzìkì fẹ́ yàn mo àsìká kò fẹ́ lòmíì. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض. Ọlọ́run ní bí mo ṣe ká kò fẹ́ nìkan tí mo tẹ́ fẹ́ lòmíì
òye àtọgbọ́n làákà yìí ń bẹ̀m̀bẹ̀ ẹjá lọ mẹ̀kọ́ tọ́lọ́hun fẹ́ kọ́ wa mẹ́ ni pé gbogbo akọ́lá lówó walau basatallahu gbogbo akọ́lá lówó gbogbo akọ́lá lọ́lá gbogbo akọ́ ni mímọ́ á ní mímọ́ gbogbo akọ́ ni á nípò ẹ̀rí báyìí àmọ́ kí ọlá kó lè níyì kó lè pọ́nlé àwọn kan ọmọ ní àwọn kan ò ní ní kówó kó lè níyì kó lè lápọ́nlé àwọn kan ọmọ lówó àwọn kan ò ní ní ìjọ tọ́lọ́hun ti dé ọ̀gá ilé iṣẹ́ ló ti dọmọṣẹ́ ìjọ tọ́lọ́hun ti dá mọ́níjà ló ti já mọ́síńjà ìjọ tọ́lọ́hun ti dá afá lọ́dọ́mọ kéwú bá ti mọ́ lọ ayé nìní gbogbo àlèdọ́gba basatallahu rizqa li'ibadihi labaghaw fil ardi walau basatallahu rizqa biqadari ma yasha ọlọ́run ní bọ́bá jẹ́ pọ́lọ́run bá tẹ́ pẹrẹ áàzìkí fún gbogbo àwọn ẹrú ẹ̀ labaghaw fil ardi àwọn mọ̀ bá ilẹ̀ ọlọ́run ọba jẹ́ walakin yunazzilu biqadari ma yasha ṣùgbọ́n dé ọba mi a máa sọ òdiwọ̀n ohun tẹ́nìkọ̀ọ̀kan nídìí ihun tó nídìí tí ó bá ẹmu tí ó tó ọ nínú ọjọ́ nínú oṣù láàrin ọdún ọlọ́run aṣọ kalẹ̀ dákun mọ́wulẹ̀ sáré ihun tọ́lọ́run bá pọ́ orí lóòjọ́ lórí o ìwọ́lọ́sọ yìí ó ní yunazzilu biqadari ma yasha'u ọlọ́run a máa sọ kalẹ̀ òdiwọ̀n èbùbùn díẹ̀ ń tọ́ba ná tí ó tó ọ ná tíyàwó jẹ́mẹ̀ tọ́mọ jẹ́mẹ̀ èyí ṣe tán wá ń sáré ìsáré ẹ̀dá kò pé kẹ́dàdé bí ti lọ dáadáa ìlọ́ra ẹ̀dá kò ní kẹ́dàmọ̀dé bí ti lọ wẹ́rẹ́ 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 ẹ̀dá ò padà dé bí ti lọ wẹ́rẹ́ 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 lẹ̀dá ò padà dé bí ti lọ wẹ́rẹ́ 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 lẹ̀dá ò padà dé bí tó lọ. ìkánjú ẹ̀dá kò ní kẹ́dà kò dé bí ti lọ ìlọ́ra ẹ̀dá kò ní kẹ́dàmọ̀dé bí tó lọ bẹ́ẹ̀dá ọba ti kánjú bùkátà ẹ̀dá síbí yá wẹ́rẹ́ 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 ẹ̀dá ó padà dé bí tó ń lọ wẹ́rẹ́ 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 ẹ̀dá ó padà dé bí tó ń lọ wẹ́rẹ́ 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 ẹ̀dá ó padà dé bí tó ń lọ. Ọlọ́run ní bó wọ ọ̀nà òun lòun tó fẹ́yàn bọ́bá bá rí bẹ́ẹ̀ bọ́lọ́run bá tó bẹ́ẹ̀ fẹ́ nìkan bó tó fọkùnrin kan bẹ́ẹ̀ bó tó fóbìnrin bẹ́ẹ̀ ìhun tọ́lọ́run nídìí lọ́dọ̀ wa lérí ìpín òun náà ni àrídọ́ wà tẹ̀sílímì ń gẹ́rí tẹ́sàkútí wàtàdọ̀júrì ìhun tọ́lọ́run nídìí lọ́dọ̀ wa òun ni kí ni àrídọ́ yọ́nú sí ó lè jábúrò ẹ lọ́lọ́run tó fún ó sì lè jẹ́ gbọ̀nyìn lọ́lọ́run tó fún. lè anáhú kọ́dárù láàlì mílíkọ̀bí. bẹ́ẹ̀ náà ìjuwálẹ̀ fọ́lọ́run lérí ètò ọba náà fẹ́ ká bínú ọba náà fẹ́ ká máa jára ká máa kanra sódì torí jẹ̀mọ́ péyàn ọba lówó lọ́wọ́ àmọ́ fà kanra o àmọ́ ọgbà fọ́lọ́run náà ni tó ráwọn bàbá wa sọ pé ìrònú owó òjò tútù lọ òjò tútù lọ ìrònú òjò tútù lọ ìrònú owó òjò tútù lọ ìrònú owó òjò tútù lọ ìrònú òjò tútù lọ. òun ní kọ́ yọnu ayọ̀nú ni ó wọ́n ní fàmọ́ ń rọ̀ díyà fẹ́lẹ̀ òrìdà gbogbo ẹni tó bá dunú sí tọ́lọ́hun ṣe tọ́yọnu sí ìyọnu ọlọ́run sì máa jẹ́ tí wà bá ń ṣe kípọ̀ fún gbogbo ẹni tí ń bá ń bínú sún tọ́lọ́run ṣe ìbínú ọlọ́run yóò sì máa jẹ́ tí torí kọ́ yọnu òun náà ló fi dáa fún ọ. Qala sallallahu alayhi wa sallam Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ń sọ fún wa pé warda bima qasama Allahu laka ó ní dùnnú sí ìpín tọ́lọ́run bá pín fún ọ dùnnú sí ìpín tọ́lọ́run bá pín fún ọ má máa ranjú má máa sáré tọ́ ọ bá dùnnú sí ìpín tí ọlọ́run pín fún ọ owó ló fi rọrọ̀ jù léèyàn ìwọ ló rọrọ̀ jù torí pé tọ́ ọ bá ní lágbájá ṣe ní tàmọ̀dú ṣe ní ó ṣe jẹ́ báyìí fún lágbájá bàbá wẹ́ẹ̀ kétú ọlọ́run já àtúbọ̀tán wọn dà àwọn ni wọ́n sọ pé
ẹ má ṣe bá wọn débẹ̀ lọ́tú èmi ò ní bá wọn débẹ̀ lọ́tú ìwọ má ṣe bá wọn débẹ̀ lọ́tú ẹrù tọ́lọ́hun bá fọwọ́ ẹ̀dì ẹ má ṣe bá wọn débẹ̀ lọ́tú ẹ má ṣe bá wọn débẹ̀ lọ́tú èmi ò ní bá wọn débẹ̀ lọ́tú ìwọ má ṣe bá wọn débẹ̀ lọ́tú ẹrù tọ́lọ́hun bá fọwọ́ ẹ̀dì ẹ má ṣe bá wọn débẹ̀ lọ́tú. tọ́ bá mú tọ́ ń bínú ọlọ́run níbi ń bá pín bẹ́ẹ̀ gbà fúnra yín ẹ gbà fún kí ọlọ́run ẹ dúró nítorí pé tọ́ bá wá ń bínú tọ́ wá ń fẹ́ rí jápá mọ́nú ọlọ́run ti ṣe ohun tí ó ṣe Allah. gbogbo ẹni tó bá yọ́nú sí ìdùnnú ó máa jẹ́ tiẹ̀ gbogbo ẹni tó bá sì ń bínú ìbínú ọlọ́run ó máa jẹ́ tiẹ̀ làwọn bàbá tún fi sọ pé ilé tọ́lọ́hun kọ́ kò ṣe é wò kò ṣe é wò ọjà tọ́lọ́hun dá kò ṣe é ṣòtú ilé tọ́lọ́hun kọ́ kò ṣe é wò ọjà tọ́lọ́hun dá kò ṣe é tó gbogbo ẹni tó sọ pé òun ọ̀dà o ìbínú ọlọ́hun ló wà. Allahu 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 Allahu. èyí ni fi ń kọ arẹ́kọ̀ọ́ kíkó wá ká gbà fún iṣẹ́ ọlọ́run. Allah. torí pé inna limala hina tá a bá wo ìtàn Kọ́rúnà a rí i pé ó hùhùn ra owó. Allahu akbar. owó gùn bí ìgbà tí ọtí máa ń pààyàn òun pa hùhùn ra rẹ̀. nígbà tọ́rọ̀ wá dà bẹ́ẹ̀ ni tó bá ti di pé owó téèyàn ní òun kò lérí ìwà sí pé kí ni ń kò ní rí ìwà sí pé ìmú ẹni tó ní kò níbi kọ́ mọ orí ọpẹ́ dúdú fọ́lọ́hun kó bẹ̀rẹ̀ sí jiyàn ọlọ́run. wa mina tawadu'i ila al-ghurur. fọ́lọ́hun kó ṣe wá lẹ́ni tí ó mọ orí fọ́lọ́hun. subhanallahi wa bihamdihi. subhanallahi al-azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. akí ọlọ́run Allah. ṣe wá lẹ́rú tí ó máa dúpẹ́. Àmín. torí tó bá di pé owó tọ́lọ́run bu ọmọ ànábì Ádámù ó ń gbé kó láàyè kó mọ orí ọpẹ́ fọ́lọ́run lọ síbi ìjiyàn ọlọ́run. wa mina tawadu'i ila al-ghururi. tó bá ti di pé owó tọ́lọ́run bu ọmọ èdè ènìyàn owó tọ́mọ èdè ènìyàn ń lò ó ń gbé kó níbi ipò ìtẹríba ń gbé lo ààyè ìtànjẹ pé tàlẹ́ntì mo tó fẹ́ sá fún. wa min iktisabihi min al-wujuhi al-mubahati wa infaqihi fil jihati al-mashru'a ila akhdhihi min at-turuq al-muharrama. tó tún wá ń gbé kó ní ààyè ibi tá a ti wá ọ̀nà ẹ̀tọ́ tá a sì ná síbi tọ́tọ́ tó ń gbé kó láàyè bẹ́ẹ̀ lọ síbi ààyè àìdá. wa badhilihi fi subuli al-mahdhurati idha kana al-amru kadhalika. sí àwọn ọ̀nà tí ò dáa àwọn ọ̀nà bú. idha kana al-amru kadhalika. tó bá di pọ́dà bẹ́ẹ̀ ni. fa hadha huwa alladhi dhammahu ash-shar'u fi hadhihi al-mas'ala. òun náà lòfin ọlọ́run bínú sí òfin ọlọ́run ò faramọ́ torí pé kí ni gbà tí Kọ́rúnù olówó tán tó wọ́wọ́ ẹ̀ bá owó ń tẹ̀lé Musa dáadáa àmọ́ ńgbà tọ́wọ́ kan owó wọ́n ní kó ṣetọ́ ọlọ́run nínú owó ó ní kí ló dé kí n wàhálà yìí tọ́pọ̀ tọ́bẹ̀ kí ni wàhálà yìí ṣẹ̀sì mà owó a máa gun olówó ọlá a sì máa gun ọlọ́lá ipò a máa gun nípò ikùn wá gùn sẹ́ni tó ṣe sábàbí àti lówó ẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ìhun tọ́lọ́run ní kó ṣe
kò ṣe ihun tó Ọlọ́run fẹ́ kó ṣe nínú owó Ọlọ́run ò ṣe kò sí sẹ́ni tí ó mú ẹ bá mi ṣe wàhálà ní ìgbà tí mo ń jí àtàwọn orí o lè rí yàn kan o jẹ́ ń sọ fún ọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìjọ́ tó bá ń ṣe wàhálà pọ̀ ń wówó lọ o lè rẹ́ nìkan ẹ̀rí owó ọ̀dà ṣe wàhálà ẹni àjò papọ̀ náà ni a máa ń dá nìkan ṣe wàhálà owó ni gbogbo èèyàn ni wọ́n wà papọ̀ bẹ́ẹ̀ náwó àmọ́ tó bá sọ pé ta mo rí ń gbà yìí à ń jẹ mí ò lè rẹ́ nìkan àfọlọ́hún bọ́ ọba wa rọ́lọ́hún bù ṣe àwọn àtàrà owó tó tún wá ní ìrìnà ó sìn Ọlọ́run lára àwọn èèyàn òun ni Kọ́rúnà lóhun ò ṣe mọ́ dà ńlá mú ta mo rí ń gbà yìí à ń jẹ mí bọ́bọ̀ tí wá dàbẹ́ ni òun ló fa ni Kọ́rúnà ìfi ń yọ sáwọn èèyàn ń jáde ń yọ sí wọn wọ́n wá ń rí lára ẹ̀ wọ́n lé ìlégùrù kọ́kọ́ lára rẹ̀ wọ́n ń rí ìfojú yẹpẹrẹ wo àwọn èèyàn yabdu alayhi ìzáwù وازدراء الناس حتى عارض عن الإسلام لموسى عليه السلام wọ́n rí ìlégùrù kọ́kọ́ àti ìmọ̀ fojú ìyẹpẹrẹ wo àwọn èèyàn pé ẹ̀yìn ṣẹ́sìmọ̀ bẹ́lòmíì bá kan ọlá lóòótọ́ bí ìbá ṣe ń tọ́lọ́hun fẹ́ lò ojú ìyẹpẹrẹ ni ó fi mọ́ wọ àwọn ará ilé ẹ̀ àbáwọn ará àdúgbò ẹ̀ àbáwọn èèyàn yọ́mọ̀ wù wọ́n pọ̀ ló àwọn ojú èèyàn lásán ẹ̀rí yọ́mọ̀ wù wọ́n bí nǹkan ẹ̀gbin ẹ̀rí kọ́dà àti bọ ẹlòmíì àti bọ̀ èèyàn lọ́wọ́ pàápàá ẹ̀rí báyìí àwọn tó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ẹ̀rí tó bá bọ ẹlòmíì náà yóò tún nu ọwọ́ lẹ́ẹ̀kan náà ní bíi pé ẹ̀gbin ni wọ́n ẹ̀rí bẹ́lòmíì tí wọ́n ń ṣe nù ìgbà tó ti ìṣe tọ́lọ̀ ń fẹ́ lò tó bá dà bẹ́ẹ̀ ni ìhùhùn ra owó nìyẹn owó ń pa owó ń gùn. wa aba qabula nasihati nasihi. bẹ́ẹ̀ sì ni aba qabula nasihatihi bákan náà Kọ́rúnà ó sì kọ̀ àti gba wáàsí ìpenisákìyèsí ẹ̀rí béèyàn bá lówó bọ́bá ní ọlá tó bá a débi pé àgọ́rọ̀ Ọlọ́run mọ́ tó bá a débi pé àfẹ́sẹ̀ tọ́lọ́run mọ́ ọ̀rọ̀ lójúkù tẹ́tù sọ gbogbo ọ̀rọ̀ láti gbọ́ ṣe mọ̀ pé ń lo oko parun níní ẹ̀rí báyìí irú ìtànjẹ ni irú wàhálà ni irú bẹ́ẹ̀ òun náà ni Kọ́rúnà ń ṣe gbogbo àwọn tí wọ́n ń kì í nílọ ìfojú ìyẹpẹrẹ wò wọ́n gbogbo àwọn tí wọ́n ń sọ fún pé bí tó fẹ́ gbà yìí ọ̀nà òsínbẹ̀ a sì máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà àwọn olówó mìíràn tí Ọlọ́run ọ̀fẹ́ lò tẹ́wọ́ Ọlọ́run ọ̀fẹ́ káwọn kéyìn tó fẹ́ gbà lẹ́rú wọn a máa wo àwọn àfáà àbáwọn ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run bí ẹni tí ó mọ̀ sí bí aláìní kan ṣe nú èèyàn bẹ́ẹ̀ náà ni Kọ́rúnà ó ṣe lánàá ركب مركب الغرور الذي ساقه إلى الخسف والهلاك ọwọ́ àwọkọ̀ parun ọwọ́ ọkọ̀ ìparun tó sun débi ìtẹ̀rẹ̀ ìparun yányán bẹ́ẹ̀ ni Kọ́rúnà ṣe gbogbo ẹni tí bá ń bẹ bẹ́ẹ̀ nínú èèyàn tọ́lọ́run bá fún lọ́lá fún wáyé bẹ́ẹ̀. وهكذا يفعل المال بصاحبه إذا لم يشكر المال بصاحبه ما لم يشكر العطية bẹ́ẹ̀ ló máa ń ṣe o ọ̀rẹ́ tí bá ní lọ́wọ́ o owó a máa gùn yàn o ìwọ tó bá lówó lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn nǹkan ti lówó ṣáájú rẹ̀ lómìnà túnbọ̀ á ní ẹ̀rí bọ́ bá ti di bíi pé èèyàn ọmọ ẹ̀tọ́ Ọlọ́run nínú owó ọ̀yàtọ̀ gìmọ́ ni lọ́wọ́ bọ́ bá ti di pé èèyàn ọmọ ìwọ̀ Ọlọ́run tó yẹ kó ṣe nínú owó ọ̀yà ẹ̀hànà mọ́ lọ́wọ́ owó wà sọ di ẹ̀hànà yọmọ wá hùwà kàtàkìrì yọmọ tẹ ọmọdé gírì yọmọ tẹ àgbàlagbà gírì bẹ́ẹ̀ náà ni owó máa ń ṣe ní hakaza ya fún alùlìmọ́lù bí sọ ibi ìzálámíẹ́sìkòrò àtíyà béèyàn bá ti dúpọ̀ orí lára owó yàtọ̀ gìmọ̀ lọ́wọ́ Allahu Akbar ọmọ ọ̀ràn júmọ́ ni yọmọ ní ṣe kò sí ohun tí ó ṣẹlẹ̀ ohun tó bá ṣe ti ilẹ̀ ní ó gbé yóò wó ṣùṣù yóò ní ẹ lọ dá wàhálà lẹ̀ tó bá délẹ̀ tán ń gbé kí ni owó ń bẹ mo lówó débi àṣejù mo lówó àṣejù wọ̀ bí tí bíyàn bá ti yọ ìwọ Ọlọ́run nínú owó téèyàn ò ṣètò Ọlọ́run nínú owó àmọ́ ya tọ́ọ̀gì mọ́ni lọ́wọ́ téèyàn ọba mọ iye ọba tó bùn téèyàn ò sì fún ọba tó bùn lówó kó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ owó àyà bẹ́ẹ̀ mọ́ni lọ́wọ́
ìdí nìyẹn tó já sí pé tó bá wá dà bẹ́ẹ̀ mọ́ni lọ́wọ́ ẹ̀bùn ọlọ́run tá mọ̀ lówó tó wà lọ́wọ́ ẹni yóò di ìpọ́njú àwọn èèyàn ni wọ́n mọ̀ wò ó lẹ́bùn àmọ́ ìpọ́njú lówó náà mọ̀ jẹ́ fún bákan náà bọ́ bá sì wá dà bẹ́ẹ̀ ni Kùránì jámọ̀ pé wà máa ń sọ̀rọ̀ mọ̀ ń mú lọ ọlọ́run ṣàbòsí wọn o. ولكن كانوا أنفسهم يظلمون. àwọn fúnra wọn ni wọ́n ṣàbòsí ara wọn torí gbà tó wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó ń hùhùn ra owó tó wọ́n ń gùn ọ̀tọ̀ yọ ẹ̀tọ́ ọlọ́run fọ́lọ́run tó yọ zàká ń bẹ̀ tó ṣàánú ń bẹ̀ àbí kọ́ ọmọ ná owó síbi àyídá kọ́ ọmọ ná owó síbi kílé jókòólé ọjà àbí kọ́ ọmọ ná owó síbi ìṣìná àbí ọmọ ná owó síbi ọtí mímu àbí kọ́ ọmọ ná owó síbi àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ owó ya tọ́ọ̀gì mẹ́ lọ́wọ́ owó nìtọ́ wá jẹ́ bùn látọ̀dọ̀ ọlọ́run yóò di ìpọ́njú àmọ́ èèyàn ọmọ wá wò ní owó àmọ́wọ́ iye ojú ọmọ pọ̀ torí wàhálà lọ́mọ ṣe ń díẹ̀ ìdààmú lọ́mọ ṣe ń díẹ̀ ọlọ́run ní mi ò ṣàbòsí wọn o. ولكن fúnra ara wọn ni wọ́n bòra wọn sí. أنفسهم يظلمون. fúnra ara wọn ni wọ́n bòra wọn sí. ولكن كانوا أنفسهم يظلمون. ló fi já sí pé kì í ṣe bá a bá wo ọlọ́run fi ìtàn Kọ́rúnà fi kọ́ alẹ́ kọ́ ni. Allahu Akbar. ọ̀pọ̀ nínú àwọn Kọ́rúnà míì nínú ayé àwọn Kọ́rúnà pọ̀ nínú ayé bá bá wọnú ilé yín ó rí Kọ́rúnà míì mẹ́ ó rí mẹ́ tó bá wọnú àdúgbò yín àwọn Kọ́rúnà bẹ́ẹ̀ wọ́n pọ̀ tọ́já sí pé wọ́n ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ bábá sì wá ń lo ìgbésí ayé bẹ́ẹ̀ ni àtúbọ̀tán tó ṣẹlẹ̀ sí Kọ́rúnà ni a máa ń ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bọ́lá tí mú wánú Al-Qur'ani pé kì í ṣe Kọ́rúnà nìkan ló hùwà tọ́ọ̀gì bẹ́ẹ̀ sọ́lọ́ ìlú odidi wọ́n hùwà bẹ́ẹ̀ sọ́lọ́ tọ́lọ́run fi ń sọ ní Qur'an wípé ìlú odidi àwọn náà wọ́n hùwà bẹ́ẹ̀ sọ́lọ́run ọlọ́run wá ní ìfàyàbalẹ̀ tí wọ́n ń lò ìjà àti mú tí ń dá fún wọn ọlọ́run sọ di ìfòyàmọ́ ọlọ́run sì fi bí pa wọ́n ọlọ́run sọ di ìpayàmọ́ ọlọ́wọ́ ó fi bí pa wọ́n ló fi ní wadaraballahu masalan qaryatan kanat aminatan mutma'inna يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. Ọlọ́run ní àpèjúwe rẹ̀ nípa àwọn ìjọ kan àwọn ìlú kan tí wọ́n lo ìgbésí ayé ìfarabalẹ̀. يأتيها رزقها رغدا من كل مكان. ìdùnnú ni wọ́n fi ń jẹ ìdùnnú ni wọ́n fi ń mu ìrọ̀rùn ni wọ́n fi ń ná ìrọ̀rùn ni wọ́n fi ń lò ọlọ́run ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fakafarat bí an'umillah ọlọ́run ni wọ́n ṣe àìmoore sí àwọn ìdẹ̀ra tó wọn ọlọ́run fa'azaqaha Allahu libasal ju'i ọlọ́run wá mú wọn tọ́wò wal khawf. ọlọ́run wá mú wọn tọ́wò libasal ju'i aṣọ ebi ọlọ́run ní kí wọ́n tẹ́bi wò kí wọ́n sì tọ́ ìfòyàwó bima kanu látara ohun tí wọ́n ṣe yẹmí bàbá wọn sọ́dọ̀ tiwa náà à ń kígbe ṣèbásìkò kan ìgbà kan máa yẹ̀ wò lọ́dọ̀ ara rẹ ọlọ́run ti ṣe fún ọ ń lọ ibì kan ń mú owó wá wọ́n ń jáde lé ohun wá ń pọ̀ tọ́ ọ bá nawọ́ sọ́tù ọ̀ ń kàn tọ́ ọ bá nawọ́ sósì ọ̀ ń kàn ṣọ́ ọmọ bí tọ́ ọ ná sí ọmọ ara tó fi dá ṣèbí lásìkò kan níbi àwọn òwò ṣíṣe àbí àmọ́ ta ọkọ̀ àmọ́ àwọn ọkọ̀ àwọn ọmọ túntà ṣáṣá àmọ́ra tá a dá mẹ́ gbogbo àwa tá a ti sáàni tó dùn fún gbà náà tọ́ ọba dénjọ́ sátidé tó dé kó nílùú tẹ́nìkan ò fẹ́ dárúkọ ẹ̀fún tí wọ́n náà rántí àràtẹ́ ọmọ ń dá ọsàmọ́ ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ẹ lọ fìgò lùgò ẹ̀rí àwọn obìnrin ó ṣe wọn dáadáa gbẹ́ tí wọ́n ń ṣe wọ́n ọlọ́run wá ní tó sáàni kókó ọwá mé ìtọ́tọ́ tẹ́fì mọ iye ọlọ́run ó tún mú wá àbẹ́ ọlọ́run ò ọba tí mo ń tún nǹkan ṣe mọ́sá àdárí ẹ̀ṣẹ́ yìí tó sáàmọ̀ra tó ń dágbà náà ọmọra tó ń dá ọlọ́run ìṣọba tẹ́nìkan máa ń sọ pé kí ni ó ṣe ọlọ́run ti kó lọ́ba téèyàn sọ pé ara ọlọ́run fẹ́ dá ọlọ́run wọ́n dára kọjá bí tó lérò òun lọ́lọ́run gbé kalẹ̀ pé kì í ṣe Kọ́rúnà nìkan ló hùwà tọ́gì sọ́lọ́run ni owó hùhùn ra rẹ̀ sọ́lọ́run ọlọ́run ní wọ́n kò wà ìmoore sọ́lọ́run wọ́n sọ ohun tí wọ́n ń pè ní oore wọ́n fi ibi fi sí wọn san ọlọ́run ní fakafarati bi an'umillahi ọlọ́run ní wọ́n kẹ́yìn sí gbogbo ìdẹ̀ra tó wọ́n lọ́wọ́ sí wọn.
Allahu libasal ju'i wal khawfi bima kanu yasna'un. Ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ a ní kí wọ́n tọ́ wò kán tẹ́bi wò kí wọ́n sì tọ́ ìbẹ̀rù Ọlọ́run àfàsìkò ibẹ̀ ebi àtàìbalẹ̀ àyà tó ń bẹ lára kó wá lọ́wọ́ ọlọ́mọ́sàbá kó wá kókó Àmín. fọ̀nàmọ̀ wá Àmín. kọ́ a mọ̀ ń ṣe Àmín. àti ìṣẹ́ Ọlọ́run dáríjì wá kọ́ wá lọ́mọ ibi tó burú sí Yorùbá ní ẹni burú mọ́ ẹni tí ó sọ̀gùn tí ó dìjà ní ń béèrè fún ọlọ́mọ́sà tó ní kọ̀ọ̀kan wá ṣe Àmín. ìdí nìyẹn tó yá sí pé àwọn Kọ́rúnà yìí wọ́n wà nínú àsìkò kọ̀ọ̀kan wọ́n wà nínú ìgbà kọ̀ọ̀kan a máa rí wọn nínú ìlú kọ̀ọ̀kan a máa rí wọn nínú àwọn agboolé kọ̀ọ̀kan tó já sí pé wọ́n á kẹ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á sì di etí ìgbọ́ wọn sọ̀rọ̀ Ọlọ́run wọ́n di etí ìgbọ́ wọn sí gbogbo ohun tí ń jẹ́ wáàsí wọn ò fẹ́ gbọ́ ní Kùránì ti sọ pé khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawa wa lahum adhabun adhim. Ọlọ́run ní á fi èdídí ìdí ọkàn wọn bẹ́ẹ̀ ṣe wáàsí fún wọn ò fẹ́ gbọ́ wa ala sam'ihim etí ìgbọ́ wọn ò sí nítòsí wa ala absarihim ojú ríran wọn ò ní lódodo èdídí tí ò ní jẹ́ kí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run ní ẹlọ́mọ o ìyẹlẹ́tẹ̀ lérò ọjẹ́ wọn èyí nìyẹn ló fi já sí pé nínú ìtàn Kọ́rúnà yìí iṣẹ́ gidi ń bẹ́ẹ̀mẹ́ yabruzu lana dawrun nasihati wal amri bil ma'ruf iṣẹ́ gidi ń bẹ́ẹ̀mẹ́ nípa iṣẹ́ ìkìlọ̀ bá a bá léèyàn bẹ́ẹ̀ tó lówó nínú ilé wa nínú àdúgbò wa nínú jàmáà wa láti mọ fi làákàyà tó yá àtọgbọ́n fi mọ́ pé sí àkíyèsí tí bá ń hùwà bẹ́ẹ̀ nípa kí ni ká pàní láṣẹ pé ká ṣe dáadáa ká sì kọ àìdá fún yìí wa tawjihu da'wati lil usati àti ìmọ̀ dojú ìpénisàkíyèsí pé ń lọ sọ́dọ̀ Ọlọ́run sí gbogbo àwọn tí ń bá ń ṣẹ̀ ma'dhiratan ila Allahi kìí ṣe iṣẹ́ ìmáàmù nìkan o kìí ṣe iṣẹ́ àfáà nìkan o kìí ṣe iṣẹ́ ìmútọ́wà ńlẹ̀ yìí kìí ṣe iṣẹ́ àwọn ìmáàmù nìkan iṣẹ́ àwọn aláàfáà nìkan o gbogbo ilé kọ̀ọ̀kan bá ti rí pẹ́ nìkan Ọlọ́run kẹ́ nínú ilé Ọlọ́run fi ọlá kẹ́ Ọlọ́run gbé sípò làákàì òye ọgbọ́n àfìmọ̀ bá aṣọ tí bá ti ń hùwà ta ń kù tí bá ń gbẹ́rù gbọ́n rí àwọn àgbàlagbà tó bá wà nínú ilé ẹ̀mẹ̀ sí pé ìtàkìyèsí ẹ̀bẹ̀ sí sọ pé lágbájá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìgbà ò lọ bí òréré o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe tọ́ Ọlọ́run o ṣàánú ẹ o nítorí pé òní la rí o kò sẹ́ni tó mọ̀ la o ẹ̀rí iṣẹ́ àwọn ìmáàmù nìkan kì í ṣe iṣẹ́ àwọn àfáà nìkan iṣẹ́ gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí tá a sì léèyàn bẹ́ẹ̀ tí ń bẹ nínú ilé tí ń bẹ nínú agboolé wa tí ń bẹ nínú ẹbí wa bá a bá wá ń ṣe ìkìlọ̀ ní fún òun láàfin láwíjàre níwájú Ọlọ́run pé awí ti wà la'allahum awí ti wà bá a bá wá dákẹ́ tá a sọ̀rọ̀ àbí adákẹ́ àpẹ̀wọ́nsàkíyèsí nǹkan burúkú ni la'allahum ó ṣeéṣe nisyanihim kí wọ́n padà níbi ìwà abú tí wọ́n hù ní iṣẹ́ ẹbú tí wọ́n ń ṣe nítorí pé àwọn ẹni àná ọ̀dákẹ́ àwọn ẹni àná tàsìkò Kọ́rúnà wọn ọ̀dákẹ́ wọ́n ní la tafrah inna Allaha la yuhibbul farihin má yáyọ̀pọ̀rọ̀ o tọrọ lóhun nífẹ̀ẹ́ sí gbogbo àti ń yáyọ̀pọ̀rọ̀ wabtaghi fima ataka Allahu ad-daral akhirah fi máa ń tọ́lọ́hun bù wọ́n fi máa wó ojú rí Ọlọ́run fi máa wálé àkíyàmà wala tansa nasibaka minad dunya má gbàgbé ìpìtì ẹ náà láyé má gbàgbé bí wọn náà ó ti ṣayé tí ọ̀rọ̀ ẹ lọ́yìn gbọ̀nà tọ́ dáa wa ahsin kama ahsana Allah wá ṣe dáadáa gẹ́ bọ́lọ́hun ti ṣe dáadáa sí ọ fowó náà ṣe dáadáa torí Ọlọ́run ṣe dáadáa sí ọ ló fi bù ọ́ lówó fọlá náà ṣe dáadáa torí Ọlọ́run ṣe dáadáa sí ẹ ló fi bù ọ́ lọ́lá fún ipò fi ṣe dáadáa torí Ọlọ́run ṣe dáadáa sí ẹ ló fi bù ọ́ nípò wala tabghil fasada fil má pa ilẹ̀ Ọlọ́run ọba jẹ́ inna Allaha la yuhibbul mufsidin torí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn òbílẹ̀jẹ́ ibi náà láti ṣe àdúà fún àwọn ọmọ bàbá wa Alhaji Zakariya Sefu àríkọ́ṣe torí ibi tọ́lọ́run ní káwọn ògbé tí wọ́n gbà bá bí àáfà tó bá bẹ́ ṣe wáàsí ta ní ọgbọ́n
ibi táwọn gbé tí wọ́n gbà yí tí wọ́n ò fi dákẹ́ àwọn náà ń ṣe ìkìlọ̀ ní fáwọn èèyàn pé bàbá lówó àmọ́ fi ń ṣe tọ́lọ́hun àwọn náà wá mú tí wọ́n fi gbé Sunna TV Yorùbá kalẹ̀ wọ́n láwọn àfá ẹ máa ń ṣe ìkìlọ̀ fọ́mọdé ẹ máa ń ṣe ìkìlọ̀ fárágbà wọ́n fi ń ránṣẹ́ sáyé fáwọn tó bá ní ọlá bí irú wọn tí wọ́n ò gbé tí wọ́n gbọ́ ọ̀nà ẹ̀sìn tí wọ́n ò gbé tí wọ́n gbọ́ ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run tó já sí gbọ́ ọ̀nà ẹ̀sìn ni wọ́n ń gbé gbà jẹ̀mọ́ àbíkọ́ Ọlọ́run kó bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run yóò bá wa tún bùkún ọlá wọn. Ọlọ́run yóò bá wa tún máa dáàbò ẹ̀bò wọn. Lọ́jẹ̀ lè wọ́n ojú yọjọ náà wọ́n gba ìtọ́jú iṣẹ́ takuntakun. Wọ́n fẹ́ káwọn èèyàn ṣẹ̀sìn pọ̀ lọ alá tí wọ́n ní. Torí àwọn bàbá Yorùbá sọ pé ẹni ọ̀ṣẹ̀sìn yọ́ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Bọ́jọ́ bá pé. Ẹni ọ̀ṣẹ̀sìn yọ́ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Bọ́jọ́ bá pé. Nítorí ká má ṣẹ̀sìn ká múra mẹ́sìn. Nítorí ká má ṣẹ̀sìn ká múra mẹ́sìn. Ẹni ọ̀ṣẹ̀sìn yọ́ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Ẹni ọ̀ṣẹ̀sìn yọ́ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Ẹni ọ̀ṣẹ̀sìn yọ́ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Nítorí ká má ṣẹ̀sìn ká múra mẹ́sìn. Nítorí ká má ṣẹ̀sìn ká múra mẹ́sìn. Ẹni ó ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn bọ́jọ́ bá pé. Nítorí káwọn bá àdọ̀ ẹ̀sìn làwọn fi gbélé yìí kalẹ̀. Torí tá a bá ti lè yọwọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó nínú àwùjọ kan, tá a yọwọ́ ọ̀rọ̀ Ànábì kó nínú àwùjọ kan, àwùjọ náà wúlò mọ́. Ó ní gbólóhùn táwọn ẹ̀wọ̀n ìjọ Kọ́rúnà sọ lánàá. Ó ní wa qala alladhina utul ilma ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. àwọn tó ń nímọ̀ tí wọ́n lóye nínú ìjọ Kọ́rúnà ìjọ náà lọ́hùn wọ́n ń sọ fáwọn tí wọ́n wo wọ́n ń sọ fún àwọn ẹni tí wọ́n wo yanranyanran ayé lára Kọ́rúnà pé wailakum thawabullahi khair. wọ́n ń sọ fáwọn ẹni tí wọ́n wo yanranyanran ilé ayé lára Kọ́rúnà pé ó dá o bọ́lọ̀ bá lè bọ̀ àwọn náà bó ti bu Kọ́rúnà àwọn onítìbí ní ẹ má sọ èrè tí. wailakum thawabullahi khairun liman amana. ẹ lọ ní sùúrù ẹ̀san Ọlọ́run ọ̀dà olóore fún yín ju èyí tẹ́ ń wò lára Kọ́rúnà náà. khayrun liman amana. èyí tẹ́ ń wò lára Kọ́rúnà ni tó yá sí pé ń tẹ̀lẹ̀ bó ti wù ú. ìlò bó ti wù ú ìhùwà tángútángù. ẹ lọ́ mọ̀ pé ẹ̀san Ọlọ́run ọ̀dà gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ tó sì ṣiṣẹ́ dáadáa. àmọ́ kò sẹ́ni tó lè gbà á wọlé. àbàwọn tí wọ́n bá ní sùúrù fọ́lọ́run. àwọn tí wọ́n ní sùúrù fọ́lọ́run lọ́fà ló já sí pé nínú ìtàn Kọ́rúnà iṣẹ́ gidi jáde ń bẹ náà ní iṣẹ́ ká kìlọ̀. Allahu Akbar. àìdáfẹ́yàn ká pè ní sákèsí torí pé iza nuhiya anil ma'rufi wa umira bil munkar bá a bá ti ń pani láṣẹ pé dáadáa lè ká ṣe ká sì ń kìlọ̀ àìdá fún yàn فذلك الحبل الذي تستنزل به صنوف البلايا والنقم. جماعة bá a bá ti ń ṣe pé ìzánuhi anil maruf bá a bá ti ń kọ dáadáa ṣíṣe fẹ́yàn nínú àwùjọ kan pé láwọ́yá mọ́ ṣe gùn ìfilẹ̀ ìjọ ọmọ ìjáyé ẹ̀ lọ́wẹ́ ẹ̀rí táwọn sọ pé bó ti ń ṣe náà ní kọ́ máa ṣe lọ máa ṣe fàájì ẹ̀ lọ ẹ̀rí èyí ni pé adákẹ́ oníbàjẹ́ ń ṣe bàjẹ́ onírìgímọ̀ ń ṣe rìgímọ̀ nínú àwùjọ kan ẹjá lọ mọ̀ yí pé èyí náà ní okùn tó fẹ́ fa àlùbá àbí ìdàmú wọnú àwùjọ tí kò ní ké bí eku mọ́ ẹ̀rí tí ẹran ò ní ké bí ẹran mọ́ ẹ̀rí torí bá bá lọ dákẹ́ láì ṣe wáàsí láì ṣe nàṣíà ó dàbí ìgbà tá a jókòó nínú òkùnkùn láì tàn náà ni. Allahu Akbar. Làwọn tí ìgbà Kọ́rúnà ò fi dákẹ́ ni wọ́n fi sọ pé ìbtẹ́gì
wabtaghi fima ataka Allah الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ìdí nìyẹn tó yẹ pé wọ́n ní فإذا ولت نصيحة عن المجتمع tó bá ti di pé wáàsí tán nínú àwùjọ wáàsí dẹ́yìn inú àwùjọ wọn fẹ́ sí wáàsí àwọn èèyàn ti fẹ́ gbọ́ ọmọ ẹjá lọ mọ̀ pé ìbínú ọlọ́run ó dé nìní ọlọ́run wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa. àmín. bàbá sọ pé ta bá ń rọ́jú gbọ́ wáàsí o kásì mi àrọ́jú lò wáàsí ta bá ń rọ́jú gbọ́ wáàsí kásì mi àrọ́jú lò àní ta bá ń rọ́jú gbọ́ wáàsí kásì mi àrọ́jú lò wáàsí ta bá ń rọ́jú gbọ́ wáàsí kásì mi àrọ́jú lò wáàsí. ọlọ́run mọ́sá fún gbogbo wa ṣe o. àmín. subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa anta نستغفرك ونتوب إليه سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله